èyí nìdí tí mi ò ṣe juwọ́ sílẹ̀ fún Atiku tàbí kí n ṣàtìlẹ́yìn fún lásìkò ìbò tó kọjá. Peter Obi ló ń sọ̀rọ̀ yẹn o. Òǹdíje dupò ààrẹ orílẹ̀-èdè yìí nínú ìbò gbogbogbò tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí lẹ́gbẹ́ òṣèlú Labour Party ọ̀gbẹ́ni Peter Obi ti sọ pé ìdí tóun kò ṣe juwọ́ sílẹ̀ tàbí ṣe àtìlẹ́yìn kankan fún Alhaji Atiku Abubakar tí í ṣe òǹdíje dupò ààrẹ ẹgbẹ́ PDP ni pé òun jáde láti ṣèpolongo láti di ààrẹ àkọ́tún orílẹ̀-èdè yìí ni. Ó sì yàtọ̀ gédéǹgbé sí tàwọn èèyàn bíi Atiku àtàwọn alátakò òun gbogbo. Obi sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 6 oṣù kọkànlá yìí lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lórí ìdájọ́ tílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa dá lórí ẹjọ́ tó pè tako bí olórí orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe dépò pàtàkì ọ̀hún. Obi àti Alhaji Atiku Abubakar ni wọ́n jọ gbé àpótí ìbò lọ́dún 2019 láti díje tako ààrẹ Muhammadu Buhari lábẹ́ àsíá ẹgbẹ́ PDP. Ṣùgbọ́n nítorí bí nǹkan kò ṣe lọ déédé láàrin ẹgbẹ́ náà ló mú kí Obi fi lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ Labour Party láti díje dupò ààrẹ lọ́dún 2023 yìí tó sì jáwé olúborí nípínlẹ̀ 12 pẹ̀lú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa. Obi ní mo mọ̀ọ́mọ̀ má juwọ́ sílẹ̀ tàbí ṣiṣẹ́ pẹ̀lú Alhaji Atiku Abubakar ni nítorí pé èmi náà jáde láti di ààrẹ àkọ́tún orílẹ̀-èdè Nàìjíríà ni èròǹgbà mi sì yàtọ̀ sí tiẹ̀ àti tàwọn alátakò mi tó kù pátápátá. Mi ò kábàámọ̀ rárá o lórí ìpinnu mi tàbí ìgbésẹ̀ mi yìí. Ohun tí ìpolongo wa dá lé lórí ni pé kí àkọ́tún orílẹ̀-èdè Nàìjíríà wà, èyí tí kò sẹ́nì kankan nínú wọn tó sọ̀rọ̀ nípa ẹ̀ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.